بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما شاء الله سجنا الله اللهم صل على الباء الأبهاء المنقطة بصيغة الأس ما شاء الله وعلى آله الطيبين الكرام وصحابه المباركين العظماء آمين. جزا الله خيرا قومنا وجنودنا لقد مهدوا لنا سبلان والمسالك يا همة الشيخ أحمد تجاني رضي الله تعالى عنه لنا في هذا المحضر فارتعتف بنظرة ننال بالنصر ويا همة الحاج الشيخ إبراهيم النياس رضي الله تعالى عنه. احضر لنا في هذا المحضر فارتعتف لنا بنظرة ننال بالنصر أروك بلدولهم الحمد لله. الصلاة فوق إن شاء الله صلى وقاقبا الله عليه وسلم. وباقبا مولانا الشيخ عبد الله مصطفى وباقبا لقدا رحم الله حياته مولانا الشيخ اللقمان رحم الله حياته بابا إمام بابا الشيخ مجنون برهام رضي الله gbogbo yẹn àgbàlagbà ní kalẹ̀ gbogbo yẹn pátá ni mo kí Ọlọ́run dákun jàre yín pẹ́ آمين alifa àgbà tí Ọlọ́run fi anabi ṣe àgangan rẹ̀ lónìí صلى الله عليه وسلم Sheikh Habibullah Ayinu Inyasu رضي الله Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ آمين alibarika oníṣẹ́ ńlá nabà Muhammad صلى صلى الله عليه وسلم Ayinu ìṣẹ́jú márùn ẹ máa bọ̀ láàrin ìṣẹ́jú márùn kí wọ́n ṣe ń bọ̀. من الآباء في الدنيا علوا irọ́ banalẹ̀ àbá òfin dúnìyà olówó بنى الآباء في الدنيا علوا بإخلاص لهذا الدين دعوة بإخلاص لهذا الدين دعوة gbogbo ẹ̀yin tí a jẹ́ akọ́mọ́nkéwú tí a wà níkàlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a túnbọ̀ fi kún ní mọ́ṣáláṣí àti gbogbo àyè tá a bá ń lọ èyí tó ń lọ ní ayé lọ́wọ́lọ́wọ́ yìí ti burú ẹ fọ àwọn tí wọ́n ń joyè lẹ̀ wọ́n ń joyè lọ́wọ́ ni. بنى الآباء في الدنيا علوا agisni èyí tó ń lọ lọ́wọ́ nísìnyí ti le ó dẹ̀ gbòòrò díẹ̀ láyé jọ̀hún tá burú bá fẹ́ ṣẹlẹ̀ àwọn àfáà ni wọ́n tún ṣe ما شاء الله láyé jọ̀hún tí wàhálà bá dé àwọn àfáà ni wọ́n bẹ lọ́hùn sí láyé jọ̀hún tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ àwọn àfáà ni wọ́n máa ń pè sí kí wọ́n sọ ọ́ di ẹ̀rọ ṣùgbọ́n lásìkò yìí nígbà tí láyé Ànábì wa Isa alayhi salam ni wọ́n ti sọ yìí pé àwọn àfáà ń sùn àwọn èèyàn lásán ti kú nísìnyí àwọn àfáà ti kú kò séèyàn mọ́. بإخلاص لهذا الدين دعوة ẹ wá dákun gbogbo àwọn àfáà ẹni tó bá jẹ́ pé ọjọ́ orí rẹ̀ bá kéré kó má ṣe bí ọmọ yahoo ما شاء الله bàbá bá fẹ́ jáde kó jáde nọ́mà jẹ́ kó mọ̀ ọ́ láfa ẹlẹ́ẹ̀kejì ẹ wo àdánwò tó wà láyé nísìnyí oníkálukú ń wá owó ṣùgbọ́n àkọọ́lẹ̀ lówó ẹni tó bá máa ní ìmọ̀ ní èyí tó ọmọ kéékèèké ń gé eré wọ́n dẹ̀ fi ń sọ Islam lẹ́nu tábà ní ká máa gbìyànjú ká ṣe igbá ká ṣàwò àtúntún sọ kì í ṣe pé káwọn ọmọ kéékèèké máa gérí o gbogbo àfa tó bá ti di pé iṣẹ́ tó mọ̀ láyé ẹ̀ ní erí gígé kì í ṣàfa ajíṣe bí àfa ni ẹ dákun ọ̀rọ̀ tèmi ò ní pọ̀ El-Markazi banali àbá òfin dùníyà olówàn. بإخلاص لهذا الدين دعوة Arais رحم الله حياته Al-Mansuri gbogbo àwọn àbá tí wọ́n bí wa yẹn tí wọ́n ṣe wàhálà ẹ̀mí kan ni wọ́n fi ṣe ẹ̀mí tó mọ́ sí ni. بإخلاص لهذا الدين دعوة gbogbo àwọn bàbá tí wọ́n lọ tí gbogbo à ń ròyìn lọ́wọ́ lónìí in tí wọ́n ṣe láyé ìgbà tiwọn alua ìbẹ́lọ́hún ìsinlọ́hún ọkàn kan ẹ̀mí kan ni wọ́n fi bára wọn lò. بإخلاص لهذا الدين دعوة. الدين دعوة in tí wọ́n dẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ ni pé wọ́n fẹ́ kẹ́sì Islam ó ṣe é rí wọ́n fẹ́ kó ṣe é wò wọ́n fẹ́ kẹ́sì Islam ṣe é jókòó tì
gẹ́gẹ́ bí gbogbo wa ṣe jòkó kalẹ̀ yìí kì í ṣe ẹ̀sìn Islam eléyìí táwọn kan tún ṣẹ̀ṣẹ̀ ń polówó torí ẹ̀sìn Islam tuntun tún ṣẹ̀ṣẹ̀ dé lọ́dọ̀ wọn àfa àtòkùnbọ̀ tí wọ́n náà délẹ̀ lálùbárà tí wọ́n ní pé kò sí mòlúdì ẹ wo bí gbogbo wa ṣe múra ta jòkó alálàáfíà ta jòkó ta lálùbáríkà ta dùn rí ta dùn wò ẹ dákun nígbà tá a bá wá mòlúdì ibo la fẹ́ wọ aṣọ tó dà yìí lọ ẹni a máa sòde ká máa ṣe mòlúdì agistin ẹni sùúrù obìnrin tí a fẹ́ tòsí ṣáà ní rójú ẹ̀ ẹgbẹ́ yín obìnrin tó fẹ́ fẹ́ ọkọ à ní rójú ẹ̀ ọwọ́ á ní nítorí pé súnà ànábì dé ọwọ́ akọ̀yìn sóbìnrin ẹni sàmúlẹ̀ ẹ̀kọ́ alájà ó náà wá ń dá ọlọ́run ó máa padà ṣe ṣìnà. Nasirati. èyí tó lajú lẹ̀ bá sọ̀rọ̀ gan ó rìn lọ à ń bèlè ìwọ tó kọ̀yìn sí. Fabuti Zamatun Basalami. ẹni sùúrù èwo làdánwò èwo ni rọ́tẹ̀jọ́ ń pa fúnra yín ìwọ tó lọ́wọ́ tó sọ obìnrin tó kọ̀yìn sí oníyàwó kìíní ó kọ̀yìn sí kejì oníyàwó kejì onídébí mẹ́rin irọ́ lọ pa ó sì náà ni ọ kọjú sí i jẹ́ ó mọ̀ pọ̀ fẹ́ báwọn sọ̀rọ̀. Fakalami. Fama idun walikọ. láyé jọ̀hún nígbà táwọn tí wọ́n ń pẹran lálùsùn náà yìí dé ó ní Islam ti ń mì pẹ̀lú reason gbogbo èèyàn ni ò mọ̀ ṣe bóbìnrin bá waṣọ tó dáa wọ́n á ní aṣọ yẹn dáa èyí tíyàwó wọn wọ̀ sábẹ́ ntán wọ̀ ó burúkú jù. Mashallah. ẹ̀ẹ́dẹ̀ yé parọ́ ta yé mọ́ ẹ stop ẹ mọ́ bá Islam lójú jẹ́ ayé àná kò sí owó nígbà náà kò jẹ́ káṣọ gidi ó wà ẹni bá lówó kó waṣọ tó dáa Ọlọ́run ò sọ pé òun ò fẹ́ Inna Allaha tayyib. La yajibalu illa tayyiban. Ọlọ́run ọba tó mọ́ ni ó sì fẹ́ràn tó dáa ṣùgbọ́n mi tí mo fẹ́ sọ̀kalẹ̀ ọ̀rọ̀ mi sí kí n má pẹ́ jù lórí ọ̀rọ̀ ṣẹ́jú márùn mo fẹ́ fi sọ̀rọ̀ Agisni Mọ̀lánà bisimilahi rahmanir rahim gbólóhùn yẹn nìkan òní mo fẹ́ tú ṣùgbọ́n tí mo fẹ́ tú bẹ̀ bá a nìkan ni. ṣé wàá mọ́tò rìfáyé. Bisimilahi. má ṣe wàhálà má jáná sí i má ṣe wàhálà ìyá ṣe wá sí. bisimilahi rahmanir rahim òní mo fẹ́ tú bá a bẹ̀ nìkan mo wá fẹ́ tú sí mímì ò tí ì kàn mí lónìí kódà bá a ti mo fẹ́ tú gan náà kì í ṣe òun núktọ̀ ọbẹ̀ ni mo fẹ́ tú anúktọ̀tù tahta al-ba hiya allati awaddu an ufassiraha bi itnani daqa'iq. ṣé ẹ wo bí Kùránì ṣe tóbi tó Fatiha ló jùlọ bí Fatiha ṣe tóbi tó nì tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi ẹ̀ẹ̀ká kò pé bí bisimilayi ṣe wá dàgbà tó ẹ lè bẹ̀rẹ̀ láti similayi kò ní wúlò bisimilá báà ló wúlò jù ní gbogbo àràfi tó wa òun ló tóbi jù òun ló ga òun ló ṣáájú alifu kanjú wáyé ni tó bá jẹ́ yí pé ẹ wò ó tó bá fẹ́ kọ bisimilayi wọ́n máa kọ kangi kan báyìí wọ́n máa kọ báà bẹ̀ là ń pè báà alifu yẹn ó ṣe wàhálà wa ni ìtọ́ni àwa mú jáde ìwọ náà bè lọ́wọ́ ara rẹ nígbèsí ayé tó wá àti ilé yín ó jẹ́ ọmọ gbẹ̀yìn ìyẹn ò ní kó má dẹ̀ bá àánú ilé yín ṣé bá bisimilayi ló jẹ́ ni àbí míhùn tó gbẹ̀yìn torí pé oníkálukú gbọ́dọ̀ mọ tó fẹ́ fàyè rẹ̀ ṣe ẹjọ́ ń ṣiṣẹ́ kan náà ẹnìkan gbéra ọwá ní kádàrá ọwá nígbà náà àsìkò tèmi ò tí tó ọ wásìkò rẹ ni àsìkò rẹ ti tó kò sí déètì àsìkò múra síbi tó àti lásìkò rẹ lò tó bá yẹ kọjá ọ̀nà ìmú mọ́ bá òun ló wúlò jù bá àtàwọn wí yìí òun náà ò ní válù núktọ̀ ọ̀sàlẹ̀ ló ní válù kí ni wọ́n jẹ́ nù lẹ́yìn ṣó o jẹ́ni tó máa ń dúró dè ní àbó jẹ́ni tí wọ́n sọ pé ẹ má wọlé wọ́ọ̀rì àfẹ́ rí ó yẹ kó o ní nọ́mbà tí wọ́n gbọ́dọ̀ máa dúró dè tó o bá ti mú mi pọn ó yẹ kó o mú mi mu tó o bá máa ra mú ó yẹ kó o lè máa faṣọ tó o bá máa ṣọ́fọ̀ ó yẹ kó o lè máa ṣọ́fàyà tó o bá burú ó yẹ kó o lè tutù ẹni ò bá rẹwà ó yẹ kó níwà ẹni tó bá níwà tí ò rẹwà ó sì ń pè rẹ o ṣùgbọ́n ẹ lọ wọ́ọ̀ṣì gbogbo obìnrin tí ò bá rẹwà náà ni mọ́ ń pẹ́jù ní gíláàsì òun ló máa wo gíláàsì gbogbo gbà gbogbo fótó ni ó máa yà káàkiri a máa di ibi mọ́tò adúrótì aya sẹ́fì èyí tí mo fẹ́ mú jáde bẹ́ẹ̀ ni pé núktọ̀ ni àínú jẹ́ nínú ilé núktọ̀ láìnú jẹ́ láàrin wa èmi náà jẹ́ núktọ̀ ìwọ náà jẹ́ núktọ̀ ṣùgbọ́n mo máa bí tó o jẹ́ núktọ̀ sí eléyìí tó jẹ́ ọ̀rọ̀ tèmi nìyẹn pọ́ìntì ni kó o jẹ́ nu mọ̀lẹ́bí yín jẹ́ kan rí ọ ọlọ́run masa wàlá bíbí anaba Muhammad ọlọ́run wàlá garama nabi gbogbo ẹni tó wà níkàlẹ̀ yìí kó pariwo Allah lẹ́ẹ̀kan náà Allah. tọ́ àbá wọ ẹ wá bí pariwo Allah. Allah. ẹ wẹ a máa wẹ ntọ́ wọ́ wá bí nísìn dìde sọ pé Allah. Allah. orin yìí ni kò máa dábọ̀ máa sọ pé gbogbo ohun tó lè fà pákáleke ta ó fi sùn tẹ́mi. bámi alágbèrè ẹ̀yin nínú tọ̀. sọ pé ọlọ́run gbogbo ohun tó lè fà pákáleke ìyàwó inú ta ó fi sùn
tẹ̀mí wa ò ní sùn ogun ní kọ́lọ́hún bá wa ṣe gbogbo tó lè fapá káleke. alájà mi bá skin care ẹ̀ ní mọ̀nìlá. ogun ní kọ́lọ́hún bá wa ṣe gbogbo tó lè fapá káleke. tá ò fi sùn tẹ̀mí wa ò ní sùn ogun ní kọ́lọ́hún bá wa ṣe o. ojú kó ọmọ tún máa dúà tá ò fi sùn tẹ̀mí alájà kò ní bàjẹ́ fún yín ẹ kú iṣẹ́ àwọn oṣù yìí kò ní burú. sọ pé àdídì sàdáàlì arábí alẹ́ àdàbí alẹ́ mọ́dàbí àsìlàjàtì ìṣàjìràtì wàlẹ́ odò wà ní àríjànàbí gbogbo tó lè fà pàtàkì. ẹgbẹ́ mi ló dé yìí kò ní burú fún yín wà ó ní sùn ogun ní ìgbàlọ́ bá wa ṣe kàbúkàbù kàbá ilé tẹmọkàrù fọlẹ́kọ̀ lé àdàbí wà ìndò ní tàmọ̀ sí àbí wà kò lè mọ bèlè àràbí kàbúkàbù kàbá ilé tẹmọkàrù fọlẹ́kọ̀ lé àdàbí gbogbo tó lè fapá káleke tá ò fi sùn tẹ̀mí wa ò ní sùn. afakumullah wa jazakumullah khairal jaza. Ọlọ́run jẹ́ kí a rí bàbá wa àgbà Kishki olódò Ọlọ́run jẹ́ arẹ́mi ọ̀la wọn olùpẹ́. àmín. òun rántí pé nínú tíra dẹ̀ndẹ̀lẹ̀ ń bí báyìí dẹ̀ndẹ̀lẹ̀ ń lọ́dọ̀ àwa tí a bá lọ lé kéwù lọ́dọ̀ ẹni tí ò lọ lé kéwù tíra ńlá ni. tíra ńlá ni o. bàbá wa àgbà Sheikh Ahmad al-Kishki hafizahullahu wa ibi tí ẹgbẹ́ wa wọ̀ yẹn ibi tó lágbára ni nítorí gbogbo ẹni tí ń gbà yẹn lẹ̀ ti padà dẹni tí wọ́n ń gbé báyìí o. Ọlọ́run kó ṣàlékún dáadáa bàbá wa Sheikh Adam sọ́nbẹ́ wọ́n ní subhanaka Allahumma khayra muallimi allamta bil qalami al-qurun al-ula. bàbá wa àgbà Kishki Ọlọ́run bá aṣọ yín dẹ́wọ̀n láti àlàáfíà ara. nígbà tí bàbá wa tí wọ́n